ẹ̀yin olólùfẹ́ wa ẹ mà kú déédé àsìkò yìí. Ṣé ẹ ti gbọ́ wípé Muyideen Àgbàlá Gabriel ó ti àrẹ́sì Kọ́lá Olóòtú breaking news ni àti pásítọ̀ Àgbàlá Gabriel ẹ máa wò ẹ máa gbọ́ lórí ètò báyìí. Ṣé lóòótọ́ lòwe àwọn àgbà tí wọ́n ní odò tá a bá fojú rí náà iná ẹ̀ ní gbé ní lọ àbí odò Muyideen yìí ṣọ́ máa gbé Kọ́lá Olóòtú lọ ni àti pásítọ̀ Àgbàlá Gabriel bóyá ṣẹ̀yìn hà ló ṣèmí náà hà ọ̀yá ẹ̀já máa bá ètò bọ̀ torí wípé bá a ṣe ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ Muyideen àṣé olé èèyàn àṣé àwọn èèyàn ń bẹ lẹ́yìn Muyideen ẹ má jẹ́ ó yà yín lẹ́nu àwa ti sọ nígbà àkọ́kọ́ wípé ìlú omi ẹ̀ tó ń dó onílù ẹ̀ wà nísàlẹ̀ omi ni ẹ bá mi ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ àwọn fáǹsì Muyideen àti àtọ̀tún àtòsìn àtàárín wọn àtàwọn àfáà tí wọ́n gbà á sọ́dọ̀ tí wọ́n mú tí wọ́n rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó wà nínú ẹrọ̀fọ̀ kí pásítọ̀ Àgbàlá Gabriel kó tó mú un jáde wá torí nígbà tó wà ní gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ tí wọ́n rántí pé ọmọ ìyá àwọn ni orúkọ mùsùlùmí ni Muyideen ń jẹ́ ìgbà tí Àgbàlá Gabriel wá mú wá kúrò nínú ẹrọ̀fọ̀ tó pààrọ̀ aṣọ ẹ̀ tó sọ́dọ̀ dèèyàn nígbà yìí ganan tó wá rí wípé àwọn máa rìn lọ Mẹ́kà àwọn máa rìn lọ gbá ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí òun láàrin òun àti Kọ́lá Olóòtú àti pásítọ̀ Àgbàlá Gabriel gbogbo ẹ̀ lágbé wá hàn yín ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe wá ń wo fídíò yìí ẹ dápẹ́ máa bá wa share ẹ máa bá wa share kọ́mẹ̀ntì tó bá ṣe pé ẹ̀yin lẹ wà nípò Àgbàlá Gabriel níbi tí ọ̀rọ̀ dédé rò yìí kí lẹ máa ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní kọ́ta lé kókó wá ṣé ọmọ lẹ́lẹ̀ ṣáà máa ń tẹ́ni fún un tó bá ṣe pé ẹ̀yin ní ṣe bẹ́ẹ̀ ṣe ṣe rèé àmọ́ ẹ̀yin ọlọ́pọlọ pípé tẹ̀ ń gbọ́ wa èmi kíyèsí àwọn tó ń tẹ̀lé arákùnrin yìí tí wọ́n ń tì í àwọn tí ò lóore lára ni ìran àkọ́kọ́ nìyẹn ìran ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n fẹ́ lò ó tí wọ́n fẹ́ fi ṣe àtẹ̀gùn bọ́ síbi gíga tí wọ́n máa forúkọ ẹ̀ gbowó bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn tí ń gbowó wọ́n ti ń forúkọ ẹ̀ gbà owó tó sì dá mi lójú torí àwọn kan wà tí wọ́n máa gbọ́ wípé ó lẹ́yà ń dòun tí wọ́n máa send owó sí wọn yàtọ̀ sí àwọn tiktokers àwọn social medias tí wọ́n lọ mú tí wọ́n yẹn yàtọ̀ concept làwọn yẹn ni wọ́n create ní tiwọn ṣùgbọ́n àwọn tí wọ́n máa forúkọ ẹ̀ gbowó gangan báyìí ni wọ́n ń bẹ́ẹ̀ lẹ̀ tí wọ́n sì ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kí ni nǹkan tó sọ pé Kọ́lá Olóòtú sọ kí ló tún sọ pé ó ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel ẹ máa bọ̀ ẹ wá gbọ́ kẹ́ ẹ lè mọ̀ bá a ṣe ń sọ pé ọmọdékùnrin yìí ẹni lẹ́lẹ̀ lèmi kà sí tí kì í ṣe ẹni tá a tẹ́ni fún ẹnu ya bàbá Kọ́lá Olóòtú mo rò pé níbi tí wọ́n ti àkókò tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ gan-an làwọn tí ó gbé bàbá dé bàbá lanu kò lè pàdé ni mo ṣe sọ ṣáájú wípé odò tá a bá fojú rẹ̀ náà àṣà máa gbéni lọ lóòótọ́ irú Muyideen tí Kọ́lá Olóòtú irú Muyideen tí pásítọ̀ Àgbàlá Gabriel ẹrú Aláàfin Ọ̀yọ́ àṣekó orí oṣù ní ṣe abájọ tí Yorùbá fi máa ń kọrin pé oré níwọ̀n ṣé arákùnrin yìí ṣé kò máa dí àwọn ẹlòmíín lọ́nà ṣé kò ní ṣe ìdíwọ́ fún ẹlòmíín tí wọ́n bá tẹ̀ tí ò bá tẹ̀ wá ṣèdíwọ́ ṣẹ́ni bá fẹ́ ṣoore ṣá ṣe dé level tí wọ́n ṣe dé fóun torí pé wọ́n fi hàn án gbowó lọ́rọ̀ àgbáyé àṣírí oríṣiríṣi ètò yìí pọ̀ àmọ́ eléyìí ẹjẹ́ ń sáré gbé yín gbégbé eléyìí náà kẹ́ ẹ gbọ́ bó ṣe lọ ọ̀yá. Kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́? ọ̀rọ̀ tí
bàbá Kọ́lá Olóòtú tí wọ́n sọ tán fi against mi ní ẹ máa gbọ́ o. social media. Ọ̀rọ̀ yẹn ló gbé mi wá sí ọ̀dọ̀ yín bíbá ìlú ọ́fíìsì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ account number tí Mr. Kehinde tí wọ́n ní wọ́n sẹ́ǹdì sáwọn pé tí wọ́n ní wọ́n sẹ́ǹdì sáwọn pé ẹni tó bá ní account number yẹn ẹni tó bá wọn rí ẹni tó ní account number yẹn àwọn máa fún ẹni yẹn ní 1 million tó bẹ̀rẹ̀ sí ní wá ẹni tó ní account number yẹn káàkiri. ṣé ń gbọ́. níwà account number yẹn tẹ̀lé lẹ́yìn èmi ni mo send account number yẹn sí Mr. Kehinde. tẹ́ ẹ bá gbàgbé lẹ́nu bíjọ́ mẹ́ta yìí ni mo sọ̀rọ̀ nípa. ẹ̀yin olólùfẹ́ wa ẹ má bínú kẹ́ ẹ tó máa gbọ́rọ̀ yìí lọ ṣé ẹ mọ̀ wípé mo sọ nínú ọ̀rọ̀ kan pé ìyá burúkú ló máa bí ọmọ burúkú ṣé ẹ mọ̀ pé ìyá Muyideen wà pẹ̀lú ẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ẹ máa gbọ́ àwọn tó fi àrẹ́sì Kọ́lá Olóòtú ìyá ẹ̀ ó tún ń tẹ̀lé ní ìyá tó jẹ́ pé lákọ̀ọ́kọ́ ọjọ́ nígbà tí wọ́n fi máa kọ́lé fún ó fẹ́ lè sọ fún Àgbàlá Gabriel pé kí ìyá òun má wà mẹ́ torí ìyá òun lọ pa bàbá òun ó sọ jáde fídíò ẹ̀ wà ọ̀yá ẹ̀yẹ tẹ̀síwájú ẹ máa gbọ́ ẹ gbọ́ bó ṣe àrẹ́sì àwọn méjèèjì o àmọ́ ohun tí àmọ́ ẹni tó fẹ́ lọ gba bàbá Kọ́lá Olóòtú lẹ̀ báyìí o àtàgbàlá Gabriel ẹja kan ẹyẹ o lọ́wọ́ 5 million tí bàbá Kọ́lá Olóòtú tí wọ́n parọ́ ẹ̀ lọ lè rí pé Mr. Kehinde kan ó gbé 5 million fún mi alájà kan ó gbé 5 million fún mi báàgì aṣọ méjì wọ́n fẹ́ rán mi ní Mẹ́kà wọ́n fẹ́ ṣe nǹkan tí mo ní bàbá Kọ́lá Olóòtú ìtọ́jú yóò bá tó ẹ má sọ o ẹ bẹ̀rù Ọlọ́run o ìyẹn lọ bẹ́ẹ̀ àfikún tó ṣe di ní àná tí bàbá Kọ́lá Olóòtú tó kàn tó gbé ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ ká jáde lórí social media wípé ìyẹn Kọ́lá Olóòtú náà account number kan tí wọ́n sẹ́ndì sí Mr. Kehinde pé ẹni tó ní account number yẹn ẹni tó bá wọn ní ẹni tó ní account number tó sẹ́ni tó ní account number yẹn àmọ́ afẹ́ni yẹn ní 1 million wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ẹ̀gbọ́n tó ní ìgbọ̀dà tó ní account number yẹn káàkiri account number yẹn èmi Muyideen ni mo sẹ́ndì account number yẹn sí Mr. Kehinde bọ́rọ̀ yẹn dẹ̀ ṣe wáyé òṣèlè jẹ́jẹ́ mi ni mo jókòó mi ò tọrọ owó lọ́wọ́ Mr. Kehinde mi ò gbẹ̀gbẹ̀rẹ̀ owó lọ́wọ́ Mr. Kehinde èmi àti Mr. Kehinde àdẹ̀kí jọ ń ṣe ọlọ́rọ̀ Mr. Kehinde yẹn òun ló fún wa ní màálù èmi àti ìyàwó mi fi ṣe wedding wa Mr. Kehinde yẹn ọ̀rẹ́ Àgbàlá Gabriel ni Mr. Kehinde yẹn ló fún wa ní màálù láti ṣe wedding tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà náà náà Mr. Kehinde yẹn náà ló tún fẹ́ mú mi lọ sí Amẹ́ríkà tí mo ní Àgbàlá Gabriel block ẹ̀ pé mo máa mú mi lọ sí Amẹ́ríkà tẹ́ bá rántí láì fi ní sọ́kó ṣe. ẹ̀yin olólùfẹ́ wa ẹni sùúrù gbètè ṣé ẹni tí wọ́n fẹ́ mú lọ Amẹ́ríkà rí ẹni tí ó wà lámẹ́rí oko tí ò wúlò yìí ọ̀dà ọ̀yá o ẹ máa gbọ́ o ọ̀rọ̀ rèé o ní ọ́fíìsì àwọn agbófinró o. máa gbọ́ Mr. Kehinde yẹn Yes sir. báwo lòun ṣe jẹ́. ẹ ṣe Mr. Kehinde yẹn ọ̀rẹ́ Àgbàlá Gabriel ni ó máa ń fọ́lọ̀ gbogbo prógrámù Àgbàlá Gabriel ní social media ó dẹ̀ máa ń donate sí àkáǹtì Àgbàlá Gabriel fún àwọn tó bá nílò ìrànlọ́wọ́. ṣé náà ẹ máa gbọ́ mi. Yes sir. ìgbà tí Mr. Kehinde yẹn Yes sir. ṣé Mr. Kehinde yẹn ló pè àbẹ́yẹ pé Mr. Kehinde pé ẹ ní ìdí owó kó fún yín. ẹ ṣe gan sir. Mr. Kehinde yẹn mi ò ní nọ́mbà Mr. Kehinde yẹn lọ́wọ́ Mr. Kehinde yẹn ó láti lọ bá ìyàwó mi ó láti lọ gba nọ́mbà mi kó nọ́mbà mi lọ́wọ́ ìyàwó mi láti pè mí Mr. Kehinde yẹn gbọ́dọ̀ mọ̀ pé nọ́mbà mi ni pé Muyideen rògbòdìyàn ìjà tó lọ láàrin ìwà àti Àgbàlá Gabriel kí ló rò pa ilé ṣe sí
tí ìjà yẹn fi máa settle mo ní èmi ò bá Àgbàlá Gabriel jàjà kankan wọn mo yóò sí wàhálà kankan láàrin ìjà Àgbàlá Gabriel kò sí wàhálà. àkọ́wá ní òkè tí ò bá wá sí ìjà kankan láàrin ìlú àti Àgbàlá Gabriel pé kí ni ìrànlọ́wọ́ tí mo rò pé òun lè ṣe fún mi mo ní ìrànlọ́wọ́ tí ẹ lè ṣe fún mi lọ́wọ́ tí mo wà yóò kọjá wípé mi ò níṣẹ́ lọ́wọ́ mú báyìí mo rí káàkiri ni mo fẹ́ gba ṣọ́ọ̀bù mo lè fẹ́ ra ọjà sí ṣọ́ọ̀bù ní sábẹ́ndẹ́ bá ní tí màá bá ra ọjà sí ṣọ́ọ̀bù tí màá fẹ́ gba ṣọ́ọ̀bù pé èló ni màá fi gba ṣọ́ọ̀bù tí màá fi ra ọjà sí ṣọ́ọ̀bù mo ní tí màá bá gba ṣọ́ọ̀bù tí màá ra ọjà sí ṣọ́ọ̀bù mo ní màá ní tó 5 million ní àádọ́ tó 5 million lórí ṣọ́ọ̀bù tí wọ́n ọjà wa náà lè nílé ìlú tí wọ́n ọjà phone accessory ó ti wọ́n jájà fóònù gbogbo ẹ̀ báyẹn ló ti wọ́n Mr. Kẹ́hìndé yẹn bá mi ọjà kò sí problem pé bọ́ òun máa sẹ́ndì owó sí mi tí màá fi gba ṣọ́ọ̀bù tí màá dẹ̀ fi ra ọjà sí ṣọ́ọ̀bù ṣùgbọ́n àṣírí yẹn mo gbọ́dọ̀ jẹ́ kí àṣírí yẹn ó wà láàrin èmi àti òun ní o pé mi gbọ́dọ̀ jẹ́ kí Àgbàlá Gabriel ó mọ̀ sí àṣírí yẹn so bí mo ṣáṣe ìbọn ẹni ò wá ní àkáǹtì o bọ̀ mo ní àkáǹtì nọ́mbà ẹ̀gbọ́n mi tí mo lè sẹ́ndì sí Mr. Kẹ́hìndé Mr. Kẹ́hìndé ni ṣé ẹ̀gbọ́n mi tí mo trust ni mo lẹ́gbọ́n mi tí mo trust ni mo ní ọmọ ìyá mi ọmọ bàbá mi mo ní ẹ̀gbọ́n mi tí mo trust ni pé lórí àkọ́bá sẹ́ndì owó yẹn àti owó yẹn gbàdúrà yóò fún mi lówó mi instantly ló fẹ́ bá ti sẹ́ndì owó sàkáǹtì pé ẹ̀jẹ̀ fún yín ní account number yìí bí mo ṣàṣe fún Mr. Kẹ́hìndé yẹn ní account number bọ̀dá nìyẹn bí tó fi pé Mr. Kẹ́hìndé yẹn máa sẹ́ndì owó yẹn sínú àkáǹtì yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́jọ́ yẹn 5 million mo máa sẹ́ndì account number yẹn. Àìsàn tí wọ́n sẹ́ndì account number. Yes sir. Ṣé ẹni tí ẹ sẹ́ndì account number ló sọ fún yín pé òun ní owó kankan? Ẹni yẹn bọ̀dá mi yẹn ò ní owó kankan láti gbà yẹn títí lè ṣe tí tó fi jì sẹ̀. Now kí wàá ní ọ̀rọ̀ tí ṣe Kọ́lá Olóòtú tí wọ́n sọ tí ẹ̀mí fi wá sí ìgbà yìí. Torí bẹ́ẹ̀ jẹ́ kó yé wa yí pé ẹ̀gbọ́n yín yẹn nígbà tó ti kéde sórí social media yẹn nígbà ẹ̀gbọ́n yín yẹn bẹ̀rẹ̀ sí ní panic pé ìfà ìmẹ́ta ló dákú. Bẹ́ẹ̀ni ìmẹ́ta ló jẹ́ náà wọ́n fi ń lọ òun. Now ẹ̀gbọ́n yín yẹn ẹ ló ti fi pé ó ti fi láì pé òun wà ẹ tí wọ́n wá wọ́n tẹ̀. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ àwọn yẹn ṣáká kejì náà. Àwọn aláǹdẹ̀ ti pe nọ́mbà àwọn nígbà ìlú ìsìn tí ò lọ. Àbí? Bẹ́ẹ̀ni sà. Now ẹni yẹn tí nọ́mbà wà lọ́wọ́ rẹ̀ tí afúláta nọ́mbà ṣé ẹni yẹn ó sọ pé kó rí sífù ẹni owó kankan. Ẹni ọ̀dà mi yẹn ò rí sífù owó kankan nínú alákàntì ẹ̀. Ẹ̀sùn ọ̀pá ẹni yìí bẹ́ẹ̀ ló bá rí. Ẹ ṣé mo dúpẹ́ máa ṣàlàyé ní tó ṣokùnfà ìdí Kọ́lá Olóòtú fi ń sọ aburú nípa mi láti fi róòpù mi lójú àwọn lójú aráyé lójú ní social media. So ìtẹ́mi rí láàrin yẹn ni wípé ó láti jẹ́ wípé Kọ́lá Olóòtú ti gba owó kan lọ́wọ́ Mr. Kẹ́hìndé. Owó tí Kọ́lá Olóòtú gbà lọ́wọ́ Mr. Kẹ́hìndé yẹn ni Kọ́lá Olóòtú fi ń róòpù mi lákọ̀ọ́kọ́. Ó ń ṣiṣẹ́. Tí wọ́n fi lọ mímíkì ohùn mi. Tí wọ́n sọ wípé èmi mo gba 5 million lọ́wọ́ Mr. Kẹ́hìndé alájà kan ó fẹ́ rán mi lọ Mẹ́kà ó ṣe gbá kan ìgbà kàkà fi róòpù mi tí mo jáde sí social media mo ṣe láti dùn. Now ṣé alájà kan promise kò fẹ́ ra iná Mẹ́kà? Alájà kan kò promise mi kò fẹ́ rán mi Mẹ́kà. Ẹ máa gbọ́ now alájà kan kò promise yìí. Alájà kan kò promise. Gbọ́ akọ́ kẹ̀kẹ́ rí lọ́wọ́ pé alájà àgbẹ̀dá wọ́n yóò fẹ́ ra iná Mẹ́kà. Mi gbà kọ́ kankan rí pé alájà kan fọ́nà mi ní Mẹ́kà. So rẹ̀ receive aṣọ kẹ̀kẹ́ rí. Mi gbà aṣọ kankan lọ́wọ́ anybody. Mi gbà aṣọ kankan lọ́wọ́ alájà kankan. tó ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí láti ọ̀dọ̀ Àgbàlá Gabriel àti Muyideen pàápàá jùlọ látẹnu Muyideen ẹ wá jẹ́ àjọ wò ó
àwọn kan lọ́pọlọ bọ̀bọ́ yìí ò pé ìjọpọlọ ò pé ó jẹ́ ìkà àfibìṣólóore ni àmọ́ bí tó wá ń bá a lọ yìí ṣé yóò rí ilé yẹn tó bá ṣẹ̀yìn ní ẹ kọ́mẹ̀ntì ilé tó ń pariwo ẹ̀ ṣó máa rí ìgbà màmá ẹ̀ náà ní láti máa sọ pé Àgbàlá Gabriel ń fìyà jẹ ọ wà nínú program kejì wípé ewu bá Àgbàlá Gabriel yìí ti ń fìyà jọ mú un ọmọ tiẹ̀ ọmọ tó jẹ́ pé abẹ́ bíríìjì ló ń sùn tí Àgbàlá Gabriel tó fi wá gbé dìde bàbá Kọ́lá Olóòtú tó tún dá sọ̀rọ̀ Muyideen ní bàbá tún ti gbowó ìdí nìyí tó fi gbé wọn papámọ́ra o tó àrẹ́ẹ̀sì wọn síbi tó fi wọn pamọ́ sí tó ẹni tó bá máa wá lọ gbà wọ́n lẹ̀ ẹ bá wa kọ́mẹ̀ntì ẹ láìkẹ́ ẹ subscribe to channel wa ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹni máa ṣoore ẹ̀ṣọ́ ṣe o kẹ́ ẹ lè bá àmọ́rú èèyàn tó yá ṣoore fún irú àwọn Muyideen yìí tó ó yé Ọlọ́run títí ìgbà mẹ́ta tún pàdé lórí ètò ó dàbọ̀.